Heavy Day on the mix. Beats by SV.com. Gbogbo ọjọ́ la wò ó. Desmond ọmọ lọ́jọ́ ibi òní o, ọmọ lọ́dún yẹn lọ́wọ́ afẹ́rẹ́ ọ̀dàdà. Second of August ní jẹ́ àyájọ́ tàbí ọ̀gbọ̀ngàn. Ọ̀pọ̀ yẹn fó ní ikú ọ̀rẹ́, ṣọ pẹ̀lú ààbò lórí rẹ̀. Tó dá ọ sí òní, ọ̀pọ̀ yẹn máa wà láyé òní. Ọpẹ́ ní f'Olúwa wa, oyún oṣù mẹ́sàn-án jọ sí, àti gbó ti pọ́dún kan. Beats by Ìkọ̀rọ̀ àpàdà wà tọ́pẹ́, ọjọ́pẹ́ lé mi jẹ́ ọjà yẹ́yẹ́. Àyájọ́ máa ní gbàgbé, ṣùgbọ́n ọ̀fọ̀ tàbí àrètúndú gbogbo ọjọ́ ọ̀la. Desmond Ọmọdélé Purchase your tracks today. lẹ́ra ọjọ́ ọ̀la, àtùpà tó tọ́ tó ní kú láéláé. Desmond Adélèké ilé ọlọ́jọ́ bí onífolú ọmọ. Second of August àyájọ́ ọjọ́ bí rẹ̀ gbọ̀ngàn lè ní jẹ́. Ọ̀ṣọ́pọ̀lọpọ̀ láyé Beats by ìyá àjọyọ̀. Dámilọ́lá ló ké pè mí pé ọjọ́ bí rẹ̀ gbọ̀ngàn lè ní jẹ́sẹ̀. Àdàgbà nínú ọgbọ́n wa dàgbà nínú òye. Àrídùnnú ló jẹ́, wọ́n má rí ọ̀padà bú sẹ́kùn. Ó dájú pé wàá dàgbà wá dùkú bẹ́ẹ̀ wá tó lórúkọ. Àsìkò tó bá ti tó, òbí rẹ̀ láti jẹun ọmọ rẹ̀. Kíkú kó má ṣe mú wọn lọ kán fẹ̀yìn tì jẹun rẹ̀. Desmond Adélèké àtúbọ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ńláyé. Lọ́mọ lọ́jọ́ ìbí òru Beats by olú ọmọ. SV.com. Ọjọ́ pẹ́lẹ́ mi jẹ́ ọjà yẹ́yẹ́ ni. Àyájọ́ máa ní gbàgbé, Second of August gbọ̀ngàn ni. Tàbí àrètúndú gbogbo ọjọ́ ọ̀la. Desmond Ọmọdélèké Purchase your tracks today. ṣé ń bá wọn dé lu bàbá rẹ̀ ò nílùú tá a pa òwe. Ọmọ ńlá lè lọ ìyá nílùú tá a pa òwe. Ijó tápá òwú mi ijó sẹ́ nílùú tá a pa òwe. Òwe tápá torí ẹ̀ òwú mi gbà dáadáa ní Beats by nílùú tá a pa òwe. Òwú tápá ní ìlú ṣètò rárá nílùú tá a pa òwe. Ó bá kún wa náà lọ wá fara oyin nílùú tá a pa òwe. Wọ́n tún nìkan lọ wá ẹ̀gbọ́n wúwa nílùú tá a pa òwe. Wọ́n ní kan lọ gbẹ́lẹ̀ lógìdóró nílùú tá a pa òwe.